Àṣírí àwọn akọni leléyìí tí a wà yìí ní abala tewétegbò. Ṣùgbọ́n nípa àwọn iṣẹ́ ìwádìí tí à ń ṣe lọ́dọ̀ àwọn àgbààgbà káàkiri. Ṣé ẹ rí ewé tí ń bẹ lọ́wọ́ mi yìí? Ẹ wò ó dáadáa. Ewé kókò tí wọ́n ń pè ní lẹ́fun-lósàn ni. Nígbà tá a wà ní kékeré, wọ́n máa pè é ní ẹ̀jẹ̀ Jésù. Ṣùgbọ́n lẹ́fun-lósàn ni wọ́n ń pè é. Àṣírí tí ń bẹ lára ewé yìí pọ̀. Ó wà ní àyíká wa. Ó ń ṣiṣẹ́ arọ́bí. Ó ń ṣiṣẹ́ mọ́wọ́ kúrò lára mi. Ó ń ṣiṣẹ́ aṣínà. Tá a bá mú kìkì ewé yìí, tá a bá gun mọ́ ọṣẹ, ká máa fi wẹ̀, mọ́wọ́ kúrò lára mi, arọ́bí náà ni. Tí a bá já ewé yìí, ká kàn já, ká jù ú síbi tá a bá ti ń tajà. Bóyá wọ́n da nǹkan lẹ̀ ni tàbí ìgbà kan àwọn ẹ̀mí-kẹ́mí kan wà ńbẹ̀. Ká kàn wá ju ewé yìí síbẹ̀. Láàárín ọjọ́ kan, ọjọ́ méjì ká tún mú kúrò ńbẹ̀, ká tún fìmíràn sí i. Gbogbo aburú tó bá wà ńbẹ̀, wọ́n ló máa kó o kúrò ńbẹ̀. Yàtọ̀ séyìí náà, àwọn àgbà wọ́n ní tá a bá tún mú ewé yìí, tá a bá gbó sómi, tá a bá gbó, lẹ́yìn tá a bá ti gbó tán, wọ́n ní ká sẹ́ omi rẹ̀, ká máa fi wọ́nlẹ̀ ibi tá a bá ti ń tajà tàbí inú ilé wa. Ó tàn. Ìyanu Ọlọ́run á sì ṣẹlẹ̀. Bákan náà, ewé tí ń bẹ lọ́wọ́ mi yìí, ẹ wò ó dáadáa. Ewé yìí ni wọ́n ń pè ní ewé àbámọdá, miracle leaf. Mo lè sọ pé oníṣẹ́ 1 million. Àkọ́kọ́, èèyàn tó bá ní ẹ̀jẹ̀ ríru, hypertension, wọ́n ní kó já ewé yìí kó ṣàn án nù dáadáa. Kẹ́ ẹ ṣàn án nù, ẹ máa jẹ ẹ́. Bóyá ẹ jẹ 2 lójúmọ́. Gbogbo àwọn ìtọ̀ ṣúgà ni, ẹ̀jẹ̀ ríru ni, á fọ̀ ọ́ dànù nínú ara. Àwọn kan tiẹ̀ tún wá sọ pé tẹ́ bá fẹ́ lò ó dáadáa, ẹ wá àlùbọ́sà, onion, ẹ gé e. Àwọn kan tó mọdún gírígírí nínú àlùbọ́sà un, wọ́n ní tẹ́ ẹ bá ti gé e, ẹ jẹ ẹ́ pẹ̀lú ewé yìí. Wọ́n ló tún ṣiṣẹ́ fún hypertension. Yóò dẹ̀ tún jẹ́ kí mímí wa kó ṣe dáadáa. Àwọn tí ò bá ń rórun sùn. Yàtọ̀ sí èyí un náà, ewé yìí tí wọ́n pè ní ewé àbámọdá. Àwọn ọ̀nà tá a tún lè gbà lo ewé yìí, ẹ wò ó dáadáa. Tá a lè gbà lo ewé àbámọdá, òun ni wípé tí ó bá di wípé ọ̀nà dí gágá ó dí gàgá, tí a nílò owó ní yàjóyàjó, àwọn bàbá wa láwọn akọni, àwọn bàbá wa àwọn akọni, wọ́n ní ká wá ewé yìí 16. 16, ká wá ìkòkò àsèjẹ, ká to 8 sísàlẹ̀, á ṣíjú rẹ̀ sókè. Ẹ wá ẹyin agric 4, wọ́n ní ká tò ó le. Ká tún wá to ewé 8, ewé tó kù, ká fi bò ó, ká sè é láì fomi sí i. Láàárín ìṣẹ́jú bíi 12 ni, kò gbọdọ̀ jù bẹ́ẹ̀ lọ. Torí tó bá ti jù bẹ́ẹ̀ lọ, yóò fọ́ dànù. Ìṣẹ́jú bíi 12 yóò ti jiná. Ẹ jẹ́ ká sọ̀ ọ́ lẹ̀ tó bá tutù, ẹ ṣàdúrà sí i, kẹ́ bó o jẹ. Àwa náà ti dán wò. A ti dán wò dáadáa. Lágbára Ọlọ́run, àṣírí náà yóò sì bò. Iṣẹ́ náà tẹ́ bá tún wá lè repeat ẹ̀ bẹ́ẹ̀. Bí ọjọ́ bí ẹ̀mẹ́ta láàárín ọ̀sẹ̀ kan. Ẹ má rò pé abẹ́ lò kọjá kíní yìí ni. Yàtọ̀ sí èyí náà, wọ́n ní ara ọ̀nà tá a tún lè gbà lo ewé àbámọdá fún àṣírí bíbò ni pé wọ́n ní ká wá ewé bombomu. Ewé bombomu, ká wá 16. Wọ́n ní ká to 8, ká tò sísàlẹ̀. Ká to ẹyin agric 4, ká tò sí. Tá a bá ti to ẹyin agric 4 lé lórí, a wá mú ewé bombomu 8 la kọ́ tò sísàlẹ̀ o. A kó ẹyin agric 4 lé. A wá mú ewé, a wá mọ́ 4 ẹyọ 4. A wá máa jà báyìí, a máa fi lé orí ẹyin kọ̀ọ̀kan. Á jẹ́ 4. Lẹ́yìn náà, wọ́n ní ká tún wá da ewé bombomu 8 tó kù, ká dà bò ó.
ká dè ká wá sí láì fomi sí láàárín ìṣẹ́jú bíi 12 sí 10 tàbí ó pẹ́ jù náà ní 12 yóò jiná, ẹ ṣàdúrà sí. Kódà àwọn baba ńlá wa wọ́n níṣẹ́ ó ṣeé ṣe kó mú 200, 500 wá, ṣùgbọ́n nígbà táwa dán iṣẹ́ yìí wò, ṣé mọ̀ pé ó depend lórí iṣẹ́ tí èèyàn bá ń ṣe o. Ó depend lórí iṣẹ́ téèyàn bá ṣe àti ṣáàjìsì èèyàn. Nígbà mìíràn táwa bá sì dán wò, ṣé mọ̀ oríṣiríṣi làwa náà máa ń jẹ tá a sì máa ń lò. Táwa bá sì dán iṣẹ́ yìí wò ńgbà mìíràn, a máa ń rí kọjá 200,000. A máa rí kọjá 200,000. Yóò mọ̀ wá kélekèle náà ní míì lè wá lẹ́ẹ̀mejì, míì lè wá nígbà mẹ́rin, míì lè wá lọ́dọ̀ ẹni bíi 10. Ṣùgbọ́n láàárín ọjọ́ méjì àṣírí yẹn á bò. Ara ìwúlò ewé àbámọdá, ṣé ẹ rí ewé yìí, ara ìwúlò rẹ̀ náà ni. Àwọn baba ńlá wa wọ́n ní tọ̀dà owó awo olókun tó bá dáyàn, wọ́n ní ká tún wá ẹyin. Ó lè jẹ́ ẹyin agric, ó lè jẹ́ ẹyin ìbílẹ̀. Wọ́n ní ká wá 2 péré. Tá a bá ti fọ́ ká lọ ewé yìí 3 tó bá lẹ̀pọ̀ báyìí ni o. Ẹ wò báyìí. Ṣé ẹ rí? 3 tó lẹ̀pọ̀ báyìí. Wọ́n ní ká lọ̀ ọ́. Wọ́n ní tá a bá ti lọ̀ ọ́, wọ́n ní ká pò pọ̀ mọ́ ẹyin yẹn, ká wá ìyẹ̀rùsùn díẹ̀ ká pò pọ̀ mọ́, ká wá dín. Kò sépo, kò síyọ̀ o, ká kó o jẹ. Àṣírí wa yóò sì bò. Tẹ́ bá nílò ìbéèrè, ojú òpó tẹ́ pè wá sí náà ní kọjá lábẹ́ screen yẹn. Ẹ pè wá. Bóyá ẹ nílò àwọn nǹkan mìíràn tó rú yín lójú, tàbí oríṣiríṣi àwọn ọ̀nà àbáyọ sí àwọn nǹkan ìṣòro. Ojú òpó tẹ́ pè wá sínú lágbára Ọlọ́run, àṣírí wa yóò bò. Àṣírí àwọn akọni, àwọn baba ńlá wa, ìbà fún yín o, ìbà fún Olódùmarè. Àṣírí àwọn akọni, agbára àwọn baba ńlá wa.